Ẹ̀yin tèmi, arákùnrin tí à ń pè ní JIGAN bàbá ọjà òun lẹ́ ń wò lójú àwòrán yín yìí. Ẹ ti mọ awuyewuye tó ń lọ lókè sódò lórí bí Very Dark Man ó sì sọ wípé òun bá JIGAN bàbá ọjà nínú group chat tí Ìyábọ̀ Òjó àti àwọn ẹmẹ̀wà rẹ̀ tí wọ́n kírètì. JIGAN bàbá ọjà ó ti sunkún síta ó ti sunkún síta wípé àwọn èèyàn ń threaten life òun. Ó ní àwọn èèyàn ń threaten life òun gidi gan, ṣùgbọ́n kí nìdí tí JIGAN bàbá ọjà tí ó fi sọ wípé àwọn èèyàn threaten life òun? Níbi láti máa sọ ẹ fún nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà, kí ẹ lè mọ ìdí tí arákùnrin yìí tí ó fi sọ bẹ́ẹ̀ wípé wọ́n lépa ẹ̀mí òun. Lónìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lóníròyìn ẹ kú dédé wò yìí níbikíbi ẹ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arákùnrin tí à ń pè ní JIGAN bàbá ọjà ó ti ké gbàjarè sí ọmọ Nàìjíríà àti àwọn ọlọ́pàá. Ó ní wípé ó ní Very Dark Man, ó ní ó gbé nọ́mbà òun, ó ní ó gbé síta sí orí afẹ́fẹ́ wípé kí àwọn ọmọ Nàìjíríà kan máa pe òun, kan máa lépa ẹ̀mí òun. Arákùnrin yìí tí à ń pè ní JIGAN bàbá ọjà ó ti pariwo síta wípé kí ọmọ Nàìjíríà kí wọ́n gbà òun àti wípé kí Nigerian police kí àwọn náà gbà òun, wípé Very Dark Man ó ti gbé nọ́mbà òun sí orí àtẹ́gùn. Ó ní àwọn ọmọ Nàìjíríà sì ti mú nọ́mbà òun. Ó ní wọ́n threaten ẹ̀mí òun gidi gan. Ó ní wọ́n lépa ẹ̀mí òun ni wípé òun pẹ̀lú àwọn tí ó pa Mohbad. Arákùnrin yìí ó sì sọ̀rọ̀, ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní wípé ó ní nǹkan tí ó ṣẹlẹ̀ sí Mohbad ní ọjọ́ náà lọ́hùn nìyẹn kí ó tó kú. Ó ní bí àwọn èèyàn náà bí wọ́n ṣe ń threaten life rẹ̀ nìyí. Ó ní ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní instead tí ó yẹ kí wọ́n máa protect òun, ó ní àwọn èyí ló tún lépa ẹ̀mí òun. Ó ní kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Arákùnrin yìí ó ké gbàjarè sí gbogbo àwọn ọlọ́pàá àti àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ law enforcement agency. Ó ní wípé ó ní kí wọ́n jọ̀ọ́ wípé ẹ̀mí òun kò gbọdọ̀ ṣòfò dànù báyẹn ó ní ẹ̀mí òun kò gbọdọ̀ ṣòfò. Ó ní wípé ó ní kí wọ́n gbìyànjú láti tọpinpin ọ̀yàn tó pa Mohbad àti wípé ó ní kí wọ́n tún gbìyànjú láti fíṣì gbogbo àwọn tí wọ́n lépa ẹ̀mí òun, àwọn tí wọ́n threaten lórí fóònù àti lórí social media. Ó ní wípé kí wọ́n gbìyànjú láti fi òpin sí gbogbo ọ̀rọ̀ náà. Ó ní kò yẹ kí a máa ṣe báyìí fún ara wa nínú Nàìjíríà tí a wà yìí. Ó ní gbogbo nǹkan ló le kókókó báyìí. Ó ní ìjẹ́ ó tún yẹ kí ó tún jẹ́ àwa ni a ó tún máa ní ara wa lára nínú society wa tí a wà yìí. Ó ní ó yẹ kí a máa protect ara wa ni. Àwọn ọ̀rọ̀ tí JIGAN bàbá ọjà tí ó sọ nìyí nínú fídíò tí ó ṣe ní àìpẹ́ yìí ní àná kọ́ ni. Ẹ̀yin èèyàn wa, a kò ní rí jù báyìí lọ lórí ètò wa lénìí, ṣùgbọ́n kí a tó máa lọ ẹ ti gbọ́ ìròyìn náà àti wípé kí ni ẹ tún lérò nípa ìròyìn yìí. Nǹkan tí ẹ bá lérò nípa ìròyìn yìí ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ìròyìn gbogbo ọmọ àrí ẹ jẹ́ ká pàdé ní comment section ká lè sọ̀rọ̀ lórí kọ́mẹ́ǹtì tí ẹ bá kọ́mẹ́ǹtì. Ó ti yá.